Alága Àjọ Hajji Abdullahi Saleh Usman ó kọ̀wé fipò sílẹ̀. Alága àjọ tó ń rí sí iṣẹ́ hajj lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Abdullahi Saleh Usman ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ báyìí. Ọ̀pọ̀ ìròyìn ló mà jáde ní ọjọ́ ajé Monday pé Usman kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí ọ̀pọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ní ọjọ́ Ṣẹ́gun Tuesday, ọ̀kan nínú àwọn aláṣẹ àjọ náà ó fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn oníròyìn, ṣùgbọ́n kò sọ pàtó ohun tó fà á tí ìgbésẹ̀ náà tó fi wáyé. Ìbéèrè tí ọ̀pọ̀ ń béèrè ni pé kí ló dé tí ìwà àjẹbánu tó fi ń rùn lára àwọn olórí àjọ ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Mẹ́kà látìgbà díẹ̀ wá báyìí. Ìwádìí fi hàn pé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Usman ó ní wọ́n fi ránṣẹ́ sí ọ́fíìsì ààrẹ Nàìjíríà láti ọ̀dọ̀ àwọn aṣojú àjọ náà. Láti bí ọdún 3 sí 4 báyìí, ọ̀pọ̀ àyípadà ló ti wà ní àjọ NACOM tó sì jẹ́ pé alága 3 òun ló ti di ipò náà mú láti àsìkò náà, ṣùgbọ́n wọn kò kì í parí sáà wọn kí wọ́n tó kọ̀wé fipò sílẹ̀. Ní ọdún 2024, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó yan Sheikh Abdullahi gẹ́gẹ́ bí alága àjọ náà lẹ́yìn tí wọ́n yọ Jálíà Harabi tó ń delé fún alága nípò. Alága tẹ́lẹ̀ náà ó ní wọ́n fi ẹ̀sùn kàn pé ó kówó jẹ tí ọwọ́ àjọ EFCC tí wọ́n sì ránṣẹ́ pé kó wá wí tẹnu rẹ̀ tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà. Àjọ náà ó ní owó tó tó 300,000 rial ó ní wọ́n rí lákàtà alága àti àwọn àgbà òṣìṣẹ́ kan nínú àjọ hajj. Kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.